Olúṣẹ́gun ní bàbá wa. Olúṣẹ́gun ní ọmọ ẹ̀. Olúṣẹ́gun ní ẹni mímọ́. Olúṣẹ́gun ní mẹ́ta lọ́kọ. Ọkọ̀ tó ń bọ̀ lókè tí lé ò bá. Tó bá ṣe yí pé gbàgbọ́ púrè, tèmi àti ò bá wà compatible, kàn sọ náà. Látọ̀ ojú oyèdè wá gbàgbé mi síbí. Ṣé mi kọ́ mo pè é ni? Àgbàlagbà ni mí tí bàbá yín ti ṣe kò sọ pé kí n má mojú orí mi. Ó kàn fún wa nígbà díẹ̀, a máa sọ. Èmi ò nígbà díẹ̀ kan tí mo fẹ́ fún yín. Ẹlẹ́kọ̀ọ́ dèrè, ṣe bó olóògèrè. Ṣé mo wá jèrè ní nígbà tẹ́ ń wò mí? Ọ̀ lè dèrè. Ó lè jẹ́ oògùn tó ti expire lẹ́sìn fún mi. Èmi. Ẹ̀gbọ́n mi. Ó dà kí ló kàn bá. Lágbára Ọlọ́run, ìyá yẹn máa jẹ́ ẹ̀ pa ni. Ìgbẹ́lẹ̀ ilé yìí ni mo fẹ́ rà tẹ́. Wọ́n ní mi ò ní ìgbálẹ̀, ṣé wàhálà wà bẹ́ẹ̀? Ṣé ló fi ń tàgbálẹ̀? Ṣé ìgbálẹ̀ ló fa gbogbo argument? Ọ̀rọ̀ ìgbálẹ̀ ni. Ìgbálẹ̀ yẹn ló ń paradà dé àǹjẹ̀mí tó ń yọjú sí tó ń lè yí káàkiri. Màá wù á. Lágbàlẹ̀ mo ti wá. Ṣé tẹ̀lé ọba mi báyìí?